Ìjọba kéde ìgbésẹ̀ ọ̀tun lórí bí Amẹ́ríkà àti UAE bó ṣe mú kí físà gbígbà nira fún ọmọ Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti kéde ìfarajìn rẹ̀ láti rí i dájú pé ìbáṣepọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó wà láàrin Nàìjíríà àti ìjọba ilẹ̀ Amẹ́ríkà àti United Arab Emirates UAE ó máa ń gbòòrò sí o. Àtẹ̀jáde kan tí agbẹnusọ ààrẹ Bọ́lá Tinubu Báyọ̀ Ọ̀nánúgà tó fi léde ní ọjọ́ Ṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje ọdún 2025 ló mà ti sọ wípé ìjọba àpapọ̀ ó ti ń gbé ìgbésẹ̀ lórí àwọn ìròyìn tó máa ń jáde nípa àwọn àyípadà òfin táwọn orílẹ̀-èdè náà tí wọ́n ń gbé jáde tako Nàìjíríà. Ọ̀nánúgà ní àwọn iléeṣẹ́ àti àjọ ìjọba àpapọ̀ tí ọ̀rọ̀ náà kàn wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti ìjíròrò láti wá ojútùú sáwọn nǹkan tó ń kọ àwọn ọmọ Nàìjíríà lóminú lórí àwọn òfin náà. Ó wá ṣàlàyé wípé ìjọba Amẹ́ríkà ó ti fi àtẹ̀jáde síta wípé nǹkan méjì gbòógì òun ló mú àwọn gbé ìgbésẹ̀ náà. Àkọ́kọ́ ni pé orílẹ̀-èdè Amẹ́ríkà nílò láti ṣe àfọ̀mọ́ báwọn ọmọ Nàìjíríà bí wọ́n ṣe máa ń lò kọjá ọjọ́ tí wọ́n bá fún wọn ní físàdà ní Amẹ́ríkà tí wọ́n sì nílò àkọọ́lẹ̀ tó péye nípa àwọn ọmọ Nàìjíríà tó wà ní ìlú wọn. Bákan náà òun ló ní ìgbésẹ̀ náà ó mà wáyé o látàrí àtúnṣe sí ètò gbígba físà èyí tí Amẹ́ríkà tó máa ń ṣe ní gbogbo ìgbà tó sì jẹ́ wípé wọ́n tún lè ṣe àyípadà rẹ̀ láìpẹ́ tó fi mọ́ iye ìgbà tí èèyàn lè wọ orílẹ̀-èdè náà pẹ̀lú físà kan. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu ti fèsì nípa dídarí gbogbo àwọn iléeṣẹ́ àtàwọn àjọ tí ọ̀rọ̀ mọ̀kàn láti tẹ̀lé gbogbo àwọn ìlànà tó mọ̀ yẹ nípa níní àjọṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn ilẹ̀ òkèrè àti níní àwọn àkọọ́lẹ̀ tó yẹ nípa ẹnikẹ́ni tó bá ń gbèrò láti ṣe ìrìn àjò lọ sáwọn orílẹ̀-èdè mìíràn. Ààrẹ mà tún rọ àwọn ọmọ Nàìjíríà láti máa tẹ̀lé gbogbo òfin tó bá de físà wọn kí wọ́n máa tẹ̀lé àwọn òfin tó rọ̀ mọ́ orílẹ̀-èdè tí wọ́n bá ṣàbẹ̀wò sí lójúnà àti rí wípé wọn kò bà ọmọlúàbí wọn jẹ́ àti pé wọ́n á jẹ́ kí àwọn míì kí wọ́n rí àǹfààní bẹ́ẹ̀ jẹ́ nígbà tó ń sọ̀rọ̀ lórí ìlànà tuntun tí UAE tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tako àwọn ọmọ Nàìjíríà. Ìjọba àpapọ̀ ní àwọn aláṣẹ UAE kò tí ì fi ohunkóhun sọwọ́ sí àwọn nípasẹ̀ àtúnṣe tí wọ́n máa ṣe sí ìlànà físà gbígbà wọn. Agbẹnusọ ààrẹ náà ó wá wòye pé ètò físà gbígbà ó sì ń lọ bó ṣe yẹ tó sì ń lọ létòlétò. Ó sọ wípé ààrẹ mà dúpẹ́ lọ́wọ́ ìjọba UAE pẹ̀lú àjọṣepọ̀ tó ń wáyé láàrin orílẹ̀-èdè méjèèjì àti pé gbogbo àwọn nǹkan táwọn èèyàn máa ń sọ lórí ìlànà tuntun yìí oníjọba ń gbé ìgbésẹ̀ lé lórí lọ́nà tó yẹ. Ó wá sọ àrídájú rẹ̀ pé àwọn yóò ṣe àrídájú láti máa tẹ̀lé ìlànà tó yẹ láti mú ìgbé ayé rọrùn fáwọn èèyàn ní gbogbo ibi tí wọ́n bá fẹ́ gbé nílẹ̀ òkèrè. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá a kú iṣẹ́ tàná àdẹ̀kù múra ṣẹ́ tòní àánú Ọlọ́run bá rèé yóò wé mi àti ń rí